mélòó wá làdísù tí Abubakar Siddiq radiyallahu ta'ala anhu gbà wá? A rí 142 hadith. Ẹ̀dẹ̀wòye hadithu àfáwà Abu Hurairah bó ti pọ̀ tó. Ẹ wo bó ti pọ̀ tó, ó lé ní 7,000. Àfáwà Abubakar tó mọ̀ ti fún tẹ̀dọ̀ Ànábì. Hadithu tí wọ́n rí rẹ̀kọ́ọ̀dù kalẹ̀ fún wọn, ó jẹ́ 142. Ọgọ́rùn-ún kan ó lé ní àti méjìlélógójì 142 hadith. Hadith 142 yìí àfáàwà Bukhari àti Muslim ẹnu wọn kò sórí mẹ́fà. Ẹ bá ń gbọ́ muttafaqun alayhi mẹ́fà péré ni hadithu bàbá wa Abubakar tá a lè rí tó yẹ pé ó pa Imam Bukhari àti Imam Muslim papọ̀. Tabaloka Bukhari nìkan wà ń farada bí àádá aṣara. Àwọn dámú mẹ́kànlá wá. Wà Muslim bí hadithin wahidi, Muslim dáwà pẹ̀lẹ́yọ kan. Kí ló ń fa infurad? Tí Muslim bá gba hadithu kan wá, tí ò bá lálàáfíà lọ́dọ̀ Imam Bukhari ò ní gbà wá, yóò dákẹ́ lórí ẹ̀. Tí Abubakar àbí Imam Bukhari tó bá rí pé lọ́dọ̀ tó ohun hadithu kan lálàáfíà tó bá gbà wá, lọ́dọ̀ ti Muslim tí ò bá lálàáfíà òun ò ní gbà wá, kò ní rìkọ́dù ẹ̀. Ìyẹn ni wọ́n ṣe máa ń sọ pé infarada bihil Bukhari. Imam Bukhari nìkan òun dágbà wípé mọ́kànlá nínú hadisi yẹn ó lálàáfíà lọ́dọ̀ tóun tèmi ò lá. Lọ́dọ̀ Muslim mẹ́kànlá ní kò lọ. Ẹyọ kan lọ́dọ̀ Imam Muslim nìkan ló lálàáfíà lọ́dọ̀ tiẹ̀. Lọ́dọ̀ ti Bukhari kò lálàáfíà. Àmọ́ lọ́dọ̀ àwọn méjèèjì èyí tẹ́nu wọn jọ kò lé lórí pé ó lálàáfíà ó jẹ́ mẹ́fà. Hadithu àfáàwà Abubakar radiyallahu ta'ala anhu. Hadithu mẹ́fà péré ní ẹnu Imam Bukhari àti Muslim kò tó jẹ́ tàbúbákir. Ẹ dákun kí wá lókù ní ìsìlámù tá ń ṣe? Tó bá lọ di pé Abubakar a lè rí ọ̀rọ̀ ẹ̀ mú wá tó lálàáfíà tó fẹsẹ̀ rinlẹ̀ ju mẹ́fà lọ. Ẹ jẹ́ ká jọ bira wa léèrè kí ló kù nínú Islam? Kò kù kankan mọ́. Àfi tá bá tan ara wa ká padà síbi òtítọ́. Ẹ̀yin wá wo riwaya Abu Hurairah radiyallahu ta'ala anhu lẹ́gbẹ̀ẹ́ àfáwà Abubakar radiyallahu ta'ala anhu. Ìyẹn Abubakar nìyẹn. Tá bá wá wò á rí pé ẹ lọ ka Masharikul Anwar al-Wahaja. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó bá ń bẹ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó pé bó ti rí ní bó ti rí náà nìyẹn. Masharikul Anwar al-Wahaja ó bá ń bẹ̀. Kódà tó mi ò fẹ́ sọ fọ́lùmù tẹ́lẹ̀ bọ́ ó rí inú fọ́lùmù 3 ó ní péjì náà ó bá ń bẹ̀. Afáwa Umar radiyallahu ta'ala anhu kọ́lọ̀ bá wa yọ́nú sí wọn. Àwọn náà lo 23 pẹ̀lá nẹ́bí tó fẹ́ pé tí ò lábà wọn. Hadithu mélòó ni wọ́n rìkọ́ọ̀dù lẹ̀ fún wọn? Ṣẹ̀rí pé Abu Hurairah nísìn 142 hadith ni wọ́n rìkọ́ọ̀dù kalẹ̀ fún wọn. Mẹ́fà péré ni Imam Bukhari àti Muslim gbà yí pé lọ́dọ̀ àwọn ẹnu àwọn kò kó lálàáfíà o. Lọ́dọ̀ Muslim, lọ́dọ̀ Abubakar àfáwà Bukhari wọ́n ní infuradu mẹ́kànlá. Muslim ní infuradu pẹ̀lẹ́ ọ̀kan. Naam. Umar radiyallahu ta'ala anhu tó ń jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kejì. Hadithu mélòó ni wọ́n rìkọ́ọ̀dù fún wọn? 539 hadithan. Hadithu tí wọ́n ó jẹ́ 539 tí wọ́n rìkọ́ọ̀dù kalẹ̀. Hadithu tí wọ́n rìkọ́ọ̀dù kalẹ̀ fún Umaru khalifatu thaniya lẹ́yìn Ànábì Muhammad ó jẹ́ 539. Ẹ wá máa gbọ́ o. Ẹ wo iye ń Abu Hurairah ní o 7,000 plus.
wọ́n rí ó jẹ́ ká bí wọ́n lè rí pé níbo ni wọ́n ti rí tí wọ́n rìkọ́ọ̀dù fún Abubakar àti Umaru yìí pàápàá ìbéèrè ń bọ̀ lórí ẹ̀ pé níbo ni wọ́n ti rí. Naam, nínú hadisi tí wọ́n wá rìkọ́ọ̀dù kalẹ̀ fún àfáwà Umar radiyallahu ta'ala anhu tó ń jẹ́ 539 yìí, ittafaqa ala ashara, mẹ́wàá péré ni Imam Bukhari àti Muslim ni wọ́n lù ló ń tẹ̀m̀bẹ̀. La ilaha illallah. Ittafaqa ala ashara, mẹ́wàá péré nínú 539 yìí, mẹ́wàá péré ni Bukhari ni Imam Bukhari àti Muslim ni wọ́n lù ló ń tẹ̀ lẹ́nu àwọn méjèèjì kò pé lọ́dọ̀ àwọn ó lálàáfíà. 11 mẹ́kànlá àbí mẹ́wàá péré. Wa anfarada al-Bukhari bi 9. Bukhari òun wá dámú 9 wá. Tó bá ní wa anfarada al-Bukhari bi 9, òun padà rí 9 lọ́dọ̀ tí ẹ̀ pé lọ́dọ̀ tóun nìkan ó dámú 9 wá. Wa Muslim bi 15. Muslim gbà pé lọ́dọ̀ tóun òun dá rìkọ́ọ̀dù 15 fún àfáwà Umar radiyallahu ta'ala anhu. Ẹ lọ wo tí wọ́n rìkọ́ọ̀dù fún Abu Hurairah o. Ọ̀rọ̀ tí ó bá wá já sí pé 10 péré ni Imam Bukhari bá rí rìkọ́ọ̀dù fún Umar radiyallahu ta'ala anhu nínú gbogbo tí wọ́n kó jọ làwọn méjèèjì fẹ́nu kò lé lórí. Ẹ dákun, kí wá là ń pọ́n lé nínú hadith? Kí là ń bàbàrà nínú hadith tá fi ń pè lọ́rọ̀ Ànábì? Tó ráwọn tí wọ́n dá Ànábì gan mẹ́rí láàrọ́rọ̀ wọn yìí, láàrọ́rọ̀ Ànábì lọ́dọ̀ wọn yìí. Àní wọ́n ní 538 ni wọ́n rìkọ́ọ̀dù fún àfáwà Umar. 10 ni Imam Bukhari àti Muslim lẹ́nu wọn kò lórí pé ó lálàáfíà lọ́dọ̀ àwọn méjèèjì. Gbogbo èyí tó kù pim, àmọ́ lọ́dọ̀ Bukhari òun gbà pé 9 kan ó dáyọ̀ yín ní sọ́tọ̀. Muslim náà sì dáyọ̀ 15 tó dá ṣe infradu pẹ̀lú ẹ̀. Èyí tẹ́nu wọn wá jọ kò lórí ẹ̀ náà ni 10 tẹ́nu wọn jọ kò lé lórí. Ẹ dákun, 10 fún Umar radiyallahu ta'ala anhu. Ókè, kí wá là ń ṣe? Kí wá là gbọ́ lọ́dọ̀ Ànábì? Kí wá là ń bàbàrà nínú àdísù ńgbà náà? Alhamdulillah. Uthman ibn Affan radiyallahu ta'ala anhu tó ń jẹ́ khalifatu ath-thalitha, lahu 146 haditha. Àwọn ní wọ́n rìkọ́ọ̀dù 146 hadisi fáwọn. 146 hadith. 146 hadith ni wọ́n rìkọ́ọ̀dù kalẹ̀ fún Uthman ibn Affan láyé àti lọ́run. Inna lillahi wa inna ilayhi raji'un. Ittafaqa ala 3. 3 péré ni Bukhari àti Muslim náà ló ń tẹ̀m̀bẹ̀. Ittafaqa ala la ilaha illallah. Ọlọ́run kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ o. 3 àdísù 3 péré ni Imam Bukhari àti Muslim lẹ́nu àwọn mẹ́tẹ̀ẹ̀ta kò pé ẹnu àwọn kò pé mẹ́tẹ̀ẹ̀ta yìí ó lálàáfíà nínú gbogbo tí wọ́n rìkọ́ọ̀dù kalẹ̀ fún Uthman tí ń jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kẹrin nínú àdísì tí wọ́n pè òǹkẹ́ ẹ̀ ní 136 tí wọ́n rí rìkọ́ọ̀dù fún Uthman. Wa anfarada al-Bukhari bi 9. Imam ẹ̀yin náà so sad lóòótọ́. Bàbá wa Ọlámilékan Taofik, wallahi so sad. Wọ́n ní wa anfarada al-Bukhari bi 9. Bukhari wá dá ní 9 lọ́tọ̀. Tó gbà yí pé 9 yìí òun dárí pé lọ́dọ̀ tóun ó lálàáfíà, lọ́dọ̀ Bukhari, lọ́dọ̀ Muslim kò lálàáfíà. Lọ́dọ̀ Muslim òun dá lọ pẹ̀lú 15 lòun lọ pẹ̀lú ẹ̀. Ìyẹn ń fi hàn pé nínú hadith 146 tó wà rìkọ́dẹ́ẹ̀dì fún Uthman 3 péré ló fẹsẹ̀ tilẹ̀ dáadáa lọ́dọ̀ Imam Bukhari àti Muslim. 3 péré.
Imam Bukhari wá dá ṣe infurad al-Bukhari bitis'an pẹ̀lú àdísù 9. Muslimu náà dámú 15 wá 15 tọ̀dọ̀ Muslimu yẹn kò lálàáfíà lọ́dọ̀ Bukhari, èyí 9 tọ̀dọ̀ Bukhari kò lálàáfíà lọ́dọ̀ Muslim. Táwọn eléyìí tá a bá rìkọ́ọ̀dù tó ìwọ̀nba nǹkan yìí fún wọn, ẹ dákun kí wá là ń pọ́n nínú àdísù tá a bá rí ọ̀rọ̀ fáwọn eléyìí. Àfáwà Ali radiyallahu ta'ala anhu tó járólé ẹlẹ́ẹ̀kẹrin, wọ́n rìkọ́ọ̀dù àdísù fáwọn náà, oúnjẹ 500 hadithin wa 86 hadithan. Àdísù tó wà rìkọ́dẹ́ẹ̀dù fáwọn nínú Islam oúnjẹ 586 ló wà rìkọ́dẹ́ẹ̀d fún àfáwà Sayyidina Ali tó bá nẹ́bì gbé, tó bá nẹ́bì jẹ, tó bá nẹ́bì mu, tó bá nẹ́bì sùn, tó bá nẹ́bì jí, tó mọ́ ti fún tẹ̀dù Ànábì Muhammad. Ṣùkọ́lọ̀ kó ṣe dáadáa fún wa. Àdísù tó wà rìkọ́dẹ́ẹ̀dì fún àfáwà Ali radiyallahu ta'ala anhu ó jẹ́ 586. Nínú 586 yìí, èyí tẹ́nu Imam Bukhari kò lé lórí pé lọ́dọ̀ àwọn méjèèjì ó lálàáfíà, ittafaqa ala 20, ó jẹ́ 20 20 hadith lẹ́nu Imam Bukhari àti Muslim kò lé lórí pé lọ́dọ̀ àwọn méjèèjì ó táwọn jọ gbà wọlé papọ̀ pé nǹkan kan ogún ó lálàáfíà nínú tí wọ́n rìkọ́ọ̀dù kalẹ̀ fún Sayyiduna Ali ó ń jẹ́ mélòó, ó jẹ́ 20 nínú 586. Wa farada al-Bukhari bitis'a, Imam Bukhari dá ṣe infuradu 9 pé lọ́dọ̀ àwọn 9 yìí ó lálàáfíà, lọ́dọ̀ Muslim 9 yẹn ó lálàáfíà, àmọ́ àwọn gbà pé 15 kan wà lọ́dọ̀ àwọn ó lálàáfíà, pé ìṣesí tí wọ́n ní bí 15. Tẹ́ bá wò nísìn ẹ rí wípé lọ́dọ̀ àwọn àfáwà Umar ibn al-Khattab, Imam Muslim ó ṣe infurad 15, lọ́dọ̀ Uthman 15, lọ́dọ̀ Ali 15, ó ṣe ń jẹ́ 15. Kọ́lọ̀n kó ṣíjú àánú wa. So ìyẹn fi hàn yí pé gbogbo àdísù tí wọ́n rìkọ́ọ̀dù kalẹ̀ fún Aliun lọ́dọ̀ Imam Bukhari àti Muslim, èyí tó já sí pé àwọn méjèèjì jọlù ló ń tẹ̀ pé ọwọ́ àwọn méjèèjì ẹnu wa kò sórí ẹ̀pọ̀ lálàáfíà 20 ni. Imam Bukhari ó padà rí 9 tó ṣe infurad, Muslim náà padà rí 15 tó ṣe infurad ẹ̀ fún Ali. Ẹ dákun táwálà àdísù ń bẹ lọ́dọ̀ ẹ̀, tẹ́ bá wá bí àwọn àfáà wa léèrè pé ma sábàbù qillati ahadithihim, kí ló fà á tádísù tí wọ́n rìkọ́ọ̀dù kalẹ̀ fáwọn khalifa mẹ́rẹ̀ẹ̀rin yìí tó fi kéré, ẹ wá gbọ́n tí wọ́n fi dáhùn. Wọ́n sọ fún yín pé àkọ́kọ́ ni wípé anna wafatahum taqaddamati, wípé ikú wọn tètè gbáwájú. Mi rò pé gbọ́, wọ́n á ní ikú wọn tètè kú ni ò jẹ́ kárádìsì rìkọ́ọ̀dù kalẹ̀ fún wọn. Ọpọlọ tí wọ́n lò fún wa nìyẹn o, ìdáhùn tí wọ́n dáhùn nìyẹn o. Àwọn wa padà wá sọ kí ló fà á tí wọ́n fi rádìsì rìkọ́ọ̀dù kalẹ̀ fún wọn, bọ̀ ìdáhùn àwọn àfáàrí. Wọ́n wá ní fa akhiruhum wafat Aliyi bun Abi Talibi, wọ́n lẹ́ni tó gbẹ̀yìn kú nú wọn òun náà ni Ali ọmọ Abi Talibi, tuwuffiya sana 40 al-hijra, wọ́n ló kú ní 40 al-hijri. Walam ya'ish Abu Bakr radiyallahu anhu ba'da an-nabi siwa 2 wa ashhur bisira, so yasira. Wọ́n lá Abu Bakr ní tiẹ̀ gbogbo tó lò lẹ́yìn kú Ànábì kò jọ ọdún 2 àti bí oṣù díẹ̀. Ẹ̀rí táwọn àfáà wa mú wá nìyẹn o, wípé nítorí pé wọ́n tètè kú náà ni ò jẹ́ kádísù wọn ó pọ̀, pé tó bá jásí pé mi wọ́n gùn ní àdísù wọn ó pọ̀. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ dákun, nígbà tẹ́ ẹ bá fẹ́ pè wọlé, kọ́mẹ́ǹtì yíyẹn ibẹ̀ láti máa wá gbọ́. Wọ́n sọ pé n tó fà á nìyẹn. So wọ́n ní ẹlẹ́ẹ̀kejì nínú tó fà á, wọ́n ní annahum ma'a taqaddumi wafatihim qad shagalu bi ahba'i al-khilafa
anil julusi lit tahdith wa ta'lim wọ́n lẹ́lẹ́kejì náà ní pé pẹ̀lú pé ikú wọn tètè gbáwájú wọ́n tún jẹ́ nìkan tó já sí pé ìṣèjọba Islam kò fún wọn láǹfààní láti máa sọ pé Ànábì sọ pé àti kọ́ wọn lẹ́kọ̀ọ́ la ilaha illallah ìjọba tá Ànábì ṣe fún 23 years tọ́lọ́run fi ń sọ Al-Qur'ani kalẹ̀ fún wa tó fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tó ń bá wa sọ̀rọ̀ tí ò dákẹ́ wọ́n wá ní ìjọba yẹn náà làwọn khulafáù yẹn ṣe ní òjò ráàyè kọ́ wa lẹ́kọ̀ọ́ Ọlọ́run àti tànàbí Muhammad nínú àwáwí wọn nìyẹn so tẹ́lẹ̀ yàtọ̀ sí táwọn ẹlòmíì eléyìí náà àwọn àfáwà náà wọ́n mú wá nínú hadith tí yẹ pé tẹ́ bá ka Sahihu Muslim ẹ rí hadith fún wọn lórí irú tó jọ bẹ́ẹ̀ naam bákan náà eléyìí jẹ́ ẹ̀rí tí wọ́n mú wá kódà ẹ̀rí àwọn àfáwà nìyẹn tó já sí pé ó sábà wọ́pọ̀ nínú ẹ̀rí wọn kódà wọ́n sọ fún wa pé qala Abu Muhammad wal mutawassituna minhum fima روى عنهم من الفتية أبو بكر الصديق وهم سلمة wọ́n láwọn eléyìí làwọn tó máa ń sábà gba fàtúwá wá lọ́dọ̀ wọn àwọn tó máa ń gba ìdájọ́ lọ́dọ̀ wọn ní ọmọlẹ́yìn Ànábì wọ́n ní wọ́n jẹ́ 30 ọkùnrin àtobìnrin àwọn tó já sí pé wọ́n ń sábà gba ìdájọ́ ẹ̀sìn lẹ́nu wọn méje ni Umar ibn al-Khattab Ali ibn Abi Talib Abdullah ibn Mas'ud Aisha ummul mu'minin Zayd ibn Thabit Abdullah ibn Abbas wa Abdullah ibn Umar àwọn méje yìí làwọn tí wọ́n sábà gba ìdájọ́ lẹ́nu wọn púpọ̀ jù so tí àfáwà Ibn al-Qayyim tí wọ́n ṣàlàyé fún wa àfáwà Abu Muhammad ibn Azim àwọn ní àfáwà Abu Muhammad wal mutawassitun àwọn yẹn sọ pé Abubakar Siddiq Salma wa Anas bin Malik wa Abu Sa'id al-Khudri wa Abu Hurairah wa Uthman ibn Affan ibẹ̀ yẹn kọ́ lè mí lọ kódà wọ́n sọ nínú I'lamul Muwaqqi'in an Rabbil Alamin so ẹja kò mẹ́ eléyìí lè rí tí wọ́n mú wá tí wọ́n fi sọ fún wa wípé ìdí nìyẹn ẹ dákun ẹ jẹ́ káwa wá lọ wò pé kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀ táwọn àfáà yìí tí wọ́n fi ní àdísù ẹ jẹ́ àkọ́kọ́ lọ sọ́dọ̀ àfáà wa Abu Hurairah radiyallahu ta'ala anhu gẹ́gẹ́ bí àfáà wa al-Hakim tí wọ́n gbẹ̀gbẹ̀ wá fún wa ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Abu Hurairah awwalul balaghina min ar-rijal alladhina amanu li rasulillah ẹni tó jẹ́ àgbàlagbà tó kọ́kọ́ gbà fún Ànábì Muhammad wa dakhalu al-islam tó dẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n kọ́ wọnú islam tó sì já sí pé lẹ́yìn ikú Ànábì òun náà là ọkọ̀ ẹni tó kọ́kọ́ jẹ́ àrólé àfáwà Hakim wá gbà wá bisanadihi anil Qasim bin Muhammad an Aisha radiyallahu ta'ala anha qalat wọ́n ló sọ pé jama'a Abu Bakr radiyallahu ta'ala anhu al-haditha an rasulillah ó lá Abubakar kó àdísù jọ Aisha ní sọ̀rọ̀ yìí ọmọ Ànábì ọmọ Abubakar ìyàwó Ànábì ó ní bàbá òun Abubakar ó ló kó àdísì 105 jọ ó ló kó jọ ó ní fàbátà yataqallabu kathiran ó ní nígbà tó dáyè kan bàbá òun kò rọrùn sùn yóò kàn máa yí lọ yóò máa yí bọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà kì í rọrùn sùn ó ní fàlà ńjọ́ kan wà tí jẹ́ pé ó yí lọ tó pọ̀ bẹ́ẹ̀ tí ò rọrùn sùn rárá falamma asbaha ńgbà tílẹ̀ wá mọ́ qala ay bunayya lónìí rẹ ọmọ mi halummi bọ́ sí yàyín halummi al-ahadith allati indaki sórí gbogbo àwọn àdísì tí mo tọ́jú sọ́dọ̀ rẹ bá mi lọ kó wọn wá Aisha ní fajituhu biha mo bá kó dọ́dọ̀ bàbá mi fada'a binarin faharraqaha ló bá múná ló dáná sun gbogbo 500 yẹn eléyìí ń bẹ nínú Tazkiratul Huffaz tí gbogbo àjọ mọ̀ bẹ́ẹ̀ ìbéèrè tó yẹ ká bira wa léèrè lọ́rọ̀ àwọn àfáwà ni pé 105 ni wọ́n ní Abu Hurairah sùn níbo ni wọ́n ti wá rí èyí tí wọ́n padà rìkọ́ọ̀dù fún tó ń jọ́gọ́rùn kan àti mélòó kan ó yẹ ká béèrè pé níbo ni wọ́n ti rí un tó rá gbọ́ pa Abubakar ó dáná sun tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ sábàbí tí wọ́n fi ládìísù tó bá wá jẹ́ ilé yìí ni tàbí tàkọ́kọ́ yẹn ni nígbà tá a bá fẹ́ pè wọlé ẹ jẹ́ káwa náà kálò làákàyè tọ́lọ́run fún wa káwa fi ṣiṣẹ́
Umar radiyallahu ta'ala anhu òun ní tiẹ̀ nígbà tí ó sọ̀rọ̀ látẹnu àfáwà Urwa ibn Zubair an Umar ibn al-Khattab ó ní arada an yaktuba sunana wọ́n ní Umar náà ń gbèrò láti kó súnánù jọ. Ṣé rí àdánwò tó bá wa ni pé àdíìsù yàtọ̀ sí súnnà, àdíìsù ó yàtọ̀ sí súnnà, àkó àdíìsù jọ ó yàtọ̀ sí pá ń ṣe súnnà. Èèyàn lè ṣe súnnà láì kó àdíìsù jọ èèyàn lè ṣe súnnà láì kó àdíìsù jọ. Torá wọn sàhábà al-kirami wọ́n ṣe súnnà láì kó àdíìsù jọ. Ànábì ṣe súnnà láì kó àdíìsù jọ. Abubakar ṣe, Umaru ṣe, Usmanu ṣe, Ali ṣe. Ó wá ní arada an yaktuba sunana òun náà wò pé ó yẹ kó ń kọ àwọn ojú ọ̀nà súnnà bóyá ní sunanul wudu, sunanus salat, sunanul hajj, sunanu kidha wa kidha. Ó ní fa'asharu alayhi bí an yaktubaha fastafta ashaba an-nabi. Ó wá pè àwọn sàhábà an-nabi, ó wá jíròrò pẹ̀lú wọn pé kí lẹ rí sí. Làwọn bá ní yóò dà tó bá kó jọ. Lòun náà bá wò pé kí lòun ó ṣe. Fatafiqa yastakhirullah sha'ra ló bá ṣe istikhara fún odidi oṣù kan gbáko. Lẹ́yìn tó ṣe istikhara tán lòun fúnra ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá rí òye pé rárá òun ò gbọdọ̀ kó jọ. Ilẹ̀ ọjọ́ náà bá mọ́ ló bá pe àwọn èèyàn jọ. Ló bá ní inni kuntu uridu an aktuba sunana. Ó lémi Umaru tẹ́rí yìí o, èmi náà rò lẹ́mìí mi pé kí n kó àwọn súnánù jọ. Wa inni dhakartu qawman àmọ́ mú padà wá rántí àwọn kan kanu qablakum tí wọ́n ti wà ṣáájú yín katabu kutuban táwọn náà lọ kó àwọn ìwé jọ tí wọ́n kọ fakabu alayha tó wá já sí pé àwọn ìwé tí wọ́n kọ ní àwọn ìwé yẹn ni wọ́n padà wá gbé sórí ni wọ́n fi ń ṣẹ̀sìn. Wa taraku kitaballah wọ́n wá mú ìwà ìtírà Ọlọ́run wọn pàtì. Umaru ní wa inni wallahi èmi Umaru o mo fọlọ́wọ́n ọba mi búra la ashubu kitaballahi bi shay'in abada mi ò ní pa ìwé Ọlọ́run ọba pọ̀ mọ́ nǹkan mi láyé kí n tún mú ọ̀rọ̀ Ọlọ́run kí n pàápọ̀ mọ́rọ̀ mi. Lẹ́wọ̀ ara wọn àfá kan lónìí pẹ̀lú ìmọ̀ wọn tí wọ́n máa ní hadisatul Qur'an bákan náà ní rìwáyà kan náà ní. Èmi ò mọ̀ bí tẹ́ ti kéwú ti yín o, bóyá jamiatu shaytaniyya ni torí kò lè jẹ́ jamiatu al-Madina al-Munawwara, kò lè jẹ́ jamia al-Malik bin Fahd, kò lè jẹ́ jamia àwọn tá ń gbọ́ orúkọ Ibn Abdul Aziz, àfi kó yá jẹ́ jamiatu Iblis. Torí pé ẹgbọ́n tí Umaru sọ ó ní wallahi mo fọlọ́wọ́n bá mi búra la ashubu kitaballahi bi shay'in. Níbomi ó ní mi ò ní fi ọ̀rọ̀ Ọlọ́run kí n dàpọ̀ mọ́rọ̀ èèyàn láyé. Eléyìí náà máa ń bẹ nínú tírà tẹ́ ń pè ní bayanul ilmi wa fadluhu, bayanul ilmi wa fadluhu. Ó wà ń bẹ, ó wà nú volume 1. Nínú ẹgbà wà mí an tariki Malik ibn Anas wọ́n ní Umar radiyallahu ta'ala anhu indama adala an kitabati sunna la adha annahu qala as-sunna wa hadha yadullu ala anna al-islah sunna inda as-sahaba kanat lis-sunan wa laysa lil-hadith. Sunna kìí ṣe hadith, ọ̀rọ̀ làdíìsì, súnnà ìṣe ní prátíkà wọn ẹjọ́ra. Torí pé tí Umaru sọ ní pé la kitaba ma kitabillah kò gbọdọ̀ sí ìwé mi tí ó kún ìwé Ọlọ́run. Al-Qur'an wa kafa, Al-Qur'an ti tó àwọn. Eléyìí náà wà ní àkọọ́lẹ̀ àwọn àfáà wa náà ká. But àwọn àfáà aládìsì yẹn wọ́n padà múlá káyé wa wọ́n ṣi wọ́n á ní tó fà á ní pé torí pé mi wọ́n ogun. Umaru kí wá ní Umaru wá padà ṣe. Wọ́n ní wa kana khawfu Umaru min kidami ala kitabi sunna. Umaru bẹ̀rù láti máa gbé àwọn ìwé sunan kó gbé sórí Al-Qur'an. Ìdí nìyẹn ni ó fi gbà káwọn mùsùlùmí ní ẹ̀kọ́ mi tó ju Al-Qur'an lọ. Eléyìí náà ṣẹlẹ̀ ló padà wá ṣẹlẹ̀ lásìkò tiwa lápadà wá gbé àdíìsù lórí ju Al-Qur'an tí ń ṣe ìwé Ọlọ́run lọ. Umaru dẹ̀ sọ ń gbà náà fáwọn èèyàn ó ní ayu annas ó ní mo pè yín ènìyàn innahu qad balaghani
annahu qad zaharat fi aydikum kutubun ó ní mò ń gbọ́ pé àwọn ìwé kan ti gbajúmọ̀ lọ́wọ́ kó ayín ó ní ẹgbọ́ o فأحبها إلى الله فأحبها إلى الله وعدلها وأقوامها èyí tọ́lọ́run bá mi tó fẹ́ràn jù tó sì dọ́gba lọ́dọ̀ Ọlọ́run tó sì tọ́tún jù náà ni wípé فلا يبكين أحد عنده كتاب إلا آتاني به ìwé kan ò gbọdọ̀ tó ṣẹ́kù lọ́wọ́ ẹnìkan àfi kan kó wá bá mi فأرى فيه رأيي ẹ jẹ́ kí n yẹ̀ wò kí n wò bóyá náà bóyá ó tọ́tún àbí kò tọ́tún فظنوا أنه يريد أن ينظر فيها ẹ̀mí tí wọ́n ní pé ó fẹ́ yẹ̀ àwọn ìwé yẹn wò ويقوموا على أمر لا يكون في اختلاف kó wá sọ fún wọn pé ẹ lọ máa lò tí ò ní sáríyànjiyàn ńbẹ̀ فأتوه بكتبهم lóníkálùkù wọn bá lọ kó ogun tí wọ́n kọ wá فأرقها بالنار Umaru bá dáná sun ó dáná sun gbogbo ìwé àdìsí gbogbo tí wọ́n lọ kó wá ń jọ náà ثم قال ó wá sọ fún wọn pé أمنية كأمنية أهل الكتاب ìrònú bí ìrònú àwọn alul kitabi ìrònú bí ìrònú àwọn yahudi lẹ́yìn náà lò kama annahu kataba ila al-amsar báwọn náà ṣe kọ̀wé káàkiri wa man kana indahu minha shay'un falyama bàbá rẹ̀ ní tírú ẹ̀ bá sì kù lọ́dọ̀ ẹ lọ parẹ́ o eléyìí ń bẹnu takyid al-ilmi o ó dẹ̀ wà nú jami'u bayan al-ilmi wa fadli ó wà ń bẹ o ọ̀rọ̀ Umaru yìí ń bẹ ń bẹ o ẹ̀rù bà wọ́n ní o àmọ́ àwọn àfáà sọ fún wa wípé torí pẹ́mi wọn ogun ní ẹ̀mí wọn ogun ó sì ń dẹ́rù bà Abu Huraira ẹ̀mí wọn ogun ó ń dẹ́rù bà àfáà wa kí ló kọ wọn Kabul Ahbar pé lawliqanna bid-Daws lawliqanna bil-Qarda tẹ́ ẹ̀ bá dẹ́kun yìí máa sọ pé ànẹ́bí sọ pé màá lé yín padà sílùú yín ṣe àìgùn ẹ̀mí wọn ló fà á Abu Huraira gan sọ pé tó bá já sí pé Umaru ń bẹ láyé ni gbogbo àwọn àdísù tó ń sọ ni òun ò tó bẹ́ẹ̀ láti wí ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ Uthman ibn Affan radiyallahu ta'ala anhu nígbà ó di àsìkò tàwọn náà irú nǹkan yìí làwọn náà mẹ́wì àwọn náà wíru bẹ́ẹ̀ same thing làwọn náà ṣe ata Abdullah بصحيفة فيها حديث ثبت عن الأسود بن إلال أنه قال أتى عبد الله بصحيفة عبد الله لم يوكا وجوكا فيها حديث نواكو سبه nígbà tó sì mú wá فدعا بماء فماءها ثم غسلها nígbà tí Umaru rí ó mú omi ó láti dà sí kan fi parẹ́ ثم أمر بها فآرقت lẹ́yìn yẹn ló tún ní kí wọ́n dáná sun so kọ́lọ̀ kó dáhùn kó ṣíjú àánú wa Imam Ali radiyallahu ta'ala anhu àwọn náà wọ́n ṣe tí wọ́n lọ́tọ̀ in táwọn náà sọ ni pé àwọn náà ṣe kútúbà ńjọ́ kan wọ́n sọ pé ala kulli man kana indahu kitabun illa raja'a famaha gbogbo ẹni tí ìwé kan bá ń bẹ lọ́wọ́ ẹ̀ tó yàtọ̀ sí Al-Qur'an àfi kẹ́ni yẹn kó yá mú wá o kó lọ parẹ́ o fa innama ahlaka an-nas torí tó pa àwọn tànárún ayéṣù tábàwù ahaditha ulama'i torí pé wọ́n tẹ̀lé ọ̀rọ̀ àwọn àfá àwọn àdísù àwọn àfá wọn wa taraku kitaba rabbihim wọ́n fi ìwé Ọlọ́run ọba wọn lẹ̀ eléyìí ijma'ul khulafa'ir rashidin wọ́n dúró lórí pé ẹnìkankan ò gbọdọ̀ kó àdísù ànẹ́bì jọ àmọ́ wọ́n sọ pé ẹnìkankan ò gbọdọ̀ ṣe súnà ànẹ́bì à ń ṣe súnà ànẹ́bì ó yàtọ̀ sí pé à ń kó ọ̀rọ̀ kiri torí pé wọ́n ti ń ṣe súnà kan tó bí Bukhari wọ́n ń ṣe súnà kan tó bí Muslim wọ́n ń ṣe súnà kan tó bí Tirmidhi wọ́n ń ṣe súnà kan tó bí Ibn Majah wọ́n ń ṣe súnà kan tó bí Nasa'i wọ́n ń ṣe súnà kan tó bí Ahmed wọ́n ń ṣe súnà kan tó bí Laklakai wọ́n ń ṣe súnà kan tó bí Ad-Daraqutni kan tó bí Tabarani kan tó bí gbogbo Abdurrazzaq làwọn sàhábà ti ń ṣe súnà làwọn tábìí náà ṣe súnà yàtọ̀ sí hadith ṣe la mọ̀ọ́mọ̀ sọ súnà náà ta sọ yẹn náà ta má dìsí ta sọ di súnà
súnnà ní ká kírun, súnnà ní ká gbààwẹ̀, súnnà ní ká yan sàká, súnnà ní ká lọ hajj, súnnà ní gbogbo àwọn èyí tọ̀ríkù ni wọ́n. Àṣẹ Ọlọ́run tó sọ nínú Kùránì yẹn fàrdíyẹ̀ nìyẹn, Ọlọ́run fi yẹn ń pa wá láṣẹ pé ọ̀ràn yẹn ni, practicalization nú ẹ̀yẹn súnnà là ń ṣe yẹn. Ẹni tí ń bá ń kírun Ọlọ́run ní akímù sọ́látà wa átú zakata, ó ní ẹ máa kírun, ọ̀ràn yẹn àṣẹ yẹn ọ̀ràn yẹn ni. Bó ṣe wá ń kí yẹn tó ń practice yẹn sunnatul fardiyya nìyẹn. Ọ̀nà tó gbà tó fi ń ṣe ọ̀ràn yẹn òun là ń pè ní súnnà. Súnnà yàtọ̀ sí pàdísù. Ṣokọ́lọ́n kó ṣíjú àánú àkóràn wa lọ́wọ́. Ibí náà ni a fi ètò àdàgbà ọ̀rọ̀ wa láàfi kọ́ sí. Kọ́lọ́n kó ṣíjú àánú wa, kó ràn wá lọ́wọ́, kó ṣe dáadáa fún wa, kó ṣíjú ẹ dákun ẹ fún mi ní ìṣẹ́jú kan kí nǹkan fi mú omi. Naam, jazakumullahu khair, Ọlọ́run kó ṣàlékún dáadáa fún ní kálukú wa. Náà Ọlọ́run bá wa gbàdúrà wa kó gbọ́rọ̀ wa sẹ́sọ̀. Lákọ́díjà kan ní láfíkà, ẹjẹ́ á ṣe fún bàbá wa Láyége. Torí àlàyé tí bàbá yìí ń ṣe fún wa ń gbà náà lélẹ̀. Tí wọ́n ní bàbá yẹn ó ń tako Islam. Wọ́n ní bàbá fẹ́ bà Islam jẹ́, ó fẹ́ da Islam rú, tó sì já sí wípé nínú oúnjẹ náà mọ̀ òótọ́. Àmọ́ nítorí owó tí ó máa wá láti ilẹ̀ Lárúbáwá, wọ́n gbọ́dọ̀ sọ nǹkan míì. Àwa tá a sì ń sọ̀rọ̀ yìí, owó kankan ò wá fáwa náà láti ibi kankan. A kàn rí wípé iṣẹ́ yìí bọ́lọ́hun ti rán wa lọ́jọ́ tó ti pẹ́ nù, tá a sì fẹ́ràn. Àwa tún rí bàbá Lágége, iṣẹ́ yẹn tó wá ń wá ṣe sí. Táwa náà ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ládùúgbò tiwa, tí wọ́n ń pè wá ní wèrè, tí wọ́n lọ́rọ̀ ẹ̀ ló dá yàtọ̀, ìsọkúsọ rẹ̀ pọ̀. Òun ni ó sọ pé ọmọ ànábì kú lọ́jọ́ Iléyá, òun ni ó sọ pé ànábì Ìsá kan ò padà wá mọ́. Ọ̀rọ̀ yẹn ó wá tún jẹ́ káwa náà rí èèyàn táwájí. Ìyẹn ni mo ṣe ń sọ fún wa pé àwa náà tá a jẹ́ olólùfẹ́ al-Qur'an àti olólùfẹ́ hadith. Ìyẹn ni pé ahlul Qur'ani wa sunnah àwa rèé. Ahlul kitabi ahlul Qur'an wa sunnah. Ahlul Qur'an wa sunnah. Àwa yìí à ń tẹ̀lé al-Qur'ani àti sunnah. Ní làákàyè wa fi mọ̀ wípé ọ̀rọ̀ tí ó bá tako Qur'ani a ní tẹ̀lé. Torí pé a fi òkú làákàyè gbọ́. Èyí tí ò bá sì papọ̀ mọ́ Qur'ani a yà yọ dànù. Bí ìgbà tí wọ́n máa yọ òye kúrò lára jìgá. Torí pé Imam Shafi'i radiyallahu ta'ala anhu wọ́n sọ fún wa, wọ́n ní la tukhalifu sunnatun an rasulillahi kitaballahi bihalin. Súnnà kan láyé lọ́run kò lè yapa al-Qur'an ní ìṣesí tí ìbá bá wá. Ìṣesí tọ́rọ̀ yẹn ò bá wá, ìbá bá làákàyè mu, ìbá má bá làákàyè mu. Súnnà kan látọ̀dọ̀ ànábì kò lè yapa al-Qur'an tí ń sọ̀rọ̀ Ọlọ́run. Tẹ́ bá wá rẹ́ nìkan tó bá wá gbarú súnnà bẹ́ẹ̀ wọlé, ẹ ti mọ̀ pé irú wọn lọ́lọ́run bá ń sọ wípé afala yatadabbaruna al-Qur'an. Ṣé wọ́n lè wòye sal-Qur'an ni? Am ala qulubin aqfaluha. Àbí làákàyè wọn ti ti àgádágodo mọ́ ẹni. So a lè blame irú àwọn èèyàn bẹ́ẹ̀. Àwa tá a bá tún wá fẹ́ ṣí làákàyè, ẹ jẹ́ á mọ̀ wọn ara wa. Ẹ má jẹ́ á sọ̀rọ̀ kọjá Ọlọ́run. Ìntọ́lọ́run bá pè léèwọ̀, ẹ má jẹ́ á pè léèwọ̀. Ìntọ́lọ́run bá pè léèwọ̀, ẹ jẹ́ á gbà pé èèwọ̀ ni. Gbogbo ìwọ Ọlọ́run nínú al-Qur'ani 14 ni. Lẹ́yìn yẹn ìwọ tó bá lanu, tó bá sọ pé kíní kan èèwọ̀ ni, al-Qur'ani Ọlọ́run sọ fún wa pé ò ní jèrè, èmi kan mo sọ. Ó ní wala taqulu lima tasifu alsinatukumul kadhiba hadha halalun wa hadha haramun litaftaru ala Allahil kadhiba innal ladhina yaftaruna ala Allahil kadhiba la yuflihun. Ọlọ́run ní wọn ní jèrè. Kò tó fẹ́ sọ pé kíní kan haramu ni, ó fẹ́ parọ́ mọ́ Ọlọ́run ni, ó fẹ́ èrè nìyẹn. Àyà yẹn ló bá wa lẹ́rù.
kì í ṣe pé bóyá mẹ́bí kí lè mi fẹ́ fún oúnjẹ Christmas ṣe oúnjẹ wallahi láàrin bí mo ṣe ń ṣe program yìí mi ò tí ì fi oúnjẹ kanu láàárọ̀ ìkódà omi tí máa kọ́kọ́ fi kanu náà lè rí díẹ̀ tí mo mú yìí billahi láàrin oúnjẹ bí yẹn bá mi kó lọ bèèrè lọ́dọ̀ àwọn èèyàn ẹlòmíì tó sì ń pariwo yìí oúnjẹ burúkú mi tó ń gan jẹ́ wọ́ọ̀sì ju ti bí yẹn lọ èèyàn jẹ́ kèfèrí kò túmọ̀ sí wípé a lè bá ṣe Ànábì Muhammad oúnjẹ àwọn àwọn ló jẹ́ dàgbà pẹ̀lú olùbúwà rẹ̀ ta ló ń tọ́ ta ló ń mú ta ló ń tọ́ ta ló ń rèé tó fi tó júbọ́ so ọ̀tọ̀ lọ̀rọ̀ oúnjẹ ọ̀tọ̀ ni pé lájágbájá kèfèrí ni ọ̀tọ̀ ni pé oúnjẹ yìí gan oúnjẹ yìí ní kúfúrù nú ọ̀tọ̀ ni pé ẹni tó lóúnjẹ yẹn ìwà kúfúrù wà lára ẹ̀ wọ́n jọra pé iná láàtàlì tó ń sàlá làkọ́dí kàfàrà ókè o nígbà tẹ́ni yẹn bá kàfàrà tó bá ní ìtìrì nǹkan àlè lọ́bẹ̀dẹ́ nítorí pé kó di kàfàrà so oúnjẹ yẹn náà wá di kúfúrù so ẹ má jẹ́ ká gbé làákàyè wa lórí Qur'an báwọn kan ṣe gbé àwọn ìwé àwọn àfà sórí al-Qur'an ẹjẹ́ àdẹ́mìràwò ẹjẹ́ padà sẹ́yìn o ẹ má jẹ́ kọjá àyè o la tagulu fi dinikum lọ́lọ́run sọ fáwọn alul kitab ẹ má kọjá àyè ara yín wala taqulu ala Allahi ghayra al-haqq ẹ má sọ ntọ́lọ́wọ́n bá mi ò sọ in tó dé mi nìyẹn o pẹ̀lú áyà tó dé bàbá wa Adégúnwà tí wọ́n fi takú lórí wípé ọ̀rọ̀ ajá pé la ajidu fima uhiya ilayya muharraman ala ta'imin yat'amuhu illa an yakuna maytatan so áyà yìí náà áyà yìí làwa náà lóde àwa náà o pẹ̀láyà mi o tẹ́lẹ́lómi ustaz kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ kí n sọ̀rọ̀ lórí òdodo ó lè balìkí àmọ̀ mi jẹ́ táyà tí wọ́n bá kí láti sọ nǹkan di àráàmù àyà tèmi ò kí o tòrọ́lọ́ ní má gàrákà bí rabbikal karim kí ló ń kí ẹ láyà tó jẹ́ pọ́lọ̀ lọ́lọ́ ń kí ẹ láyà sí ẹ mọ̀ pé kéèyàn ṣèdájọ́ sínú ẹ̀sìn òun fira rẹ̀ kẹgbẹ́ Ọlọ́run ni ṣíríkùlì hukumi ni kódà ànábì ò gbọdọ̀ try ẹ̀ ń tànábì ò lè ṣe àwa mùsùlùmí àdè máa ṣẹ́nu pótópótópótópótó ọkàn wa àdè balẹ̀ àwa ń bú Pọ́ọ̀lù à ń bú Bárínábà what is different between me and you and Paul níbi òrèrè yẹn you as a Muslim we are condemning Paul ń ṣe nǹkan lára mọ̀ àwọn tọ̀hún yẹn ń gbà ó gbọ́ ìgbà tó sọ pé tọ́lọ́hun sọ ní al-Qur'ani ni ó ní ittakhadhu ahbarahum wa rubanahum arbaba min dunillah wọ́n ti sọ àwọn fadá àtàwọn references Ọlọ́hun kí náà fi sọ wọ́n dọ́lọ́hun ànábì ní sasta'allu lahum shay'a tí wọ́n bá sọ kinní kan di ẹ̀tọ́ fún wọn tí nǹkan yẹn dẹ̀ jẹ́ haramu aláwò wọ́n máa gbà bẹ́ẹ̀ wa idha haramu alayhim tó bá ṣe nǹkan léèwọ̀ fún wọn àbọ́n sọ nǹkan dẹ̀ tọ́ fún wọn wọ́n máa ṣe léèwọ̀ Ọlọ́run ní tó fi ànábì ní tó fi sọ wọ́n dé Ọlọ́run náà nìyẹn àyà wa ń kọ́ a mùsùlùmí lẹ́ni oníkálùkù wa ń fẹ́ máa fúnra wa mú ìdájọ́ wá pé eléyìí haram tá a fi ń rẹ́ tó ń sọ yí pé tí bàbá ẹ̀ bá kú o gbọ́dọ̀ sin òkú ẹ̀ bí Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ torí pé bàbá rẹ̀ ń ṣe jálàbí jẹ́ kó kú ẹ̀wú ẹ̀ẹ́bú yẹn ẹ̀ ní dókítà kínní kan èyí táwa ń ṣe yìí ń kọ́ wọ́n ń pè ní tẹkidimul aqli ala nakil ìgbélà akáyè lórí òfin Ọlọ́run lórí al-Qur'an báwọn tọ̀hún ṣe ń ṣe tẹkidimu al-kutubil al-ahadith tó ń gbé ìwé hadith lórí Qur'an àwa náà nísìn tá la fẹ́ràn Qur'an àti sunna ó ti ń wà nínú ẹ̀jẹ̀ wa káwa náà máa kọjá ìyára wa ká fẹ́ máa ṣe nǹkan léèwọ̀ ìṣesí àwọn tọ̀hún ni pé tán bá fẹ́ sọ nǹkan kan déèwọ̀ wọ́n á mú áyà tí ò ní ṣe pẹ̀lú nǹkan yẹn náà fi ṣẹ̀rí sí àwa náà ti wá ń ṣe bẹ́ẹ̀ nísìnyí o bó ṣe rí nìyẹn o àwọn pásítọ̀ ti join igé Ọlọ́run dẹ̀ ṣe léèwọ̀ òfin yẹn wọ́n sọra wọn dé Ọlọ́run ní àwa mùsùlùmí mò ń rọ̀ wá nítorí Ọlọ́run látọ̀dọ̀ tèmi ṣe rí tí àbá lè rí áyà tó pé léèwọ̀ ẹ jẹ́ kí n fún yín lápèjúwe kan ó dàbí kan béèrè lọ́dọ̀ àfà
pé ṣé haramu ní sìgá ó lè sọ pé haramu mọ̀kúrúhù ló máa pé ń ta kórìíra ni tán bá ní ṣé haramu ní gbó mọ̀kúrúhù ló máa pé ó lè pé ní haram ó lè pé ní haram torí pé ọba mi dákẹ́ ni ibi tó di haramu yẹn àwọn èèyàn abuse ẹ̀ ní ewé tí wọ́n ń pè léwé igbó yẹn òun náà fi ń wo stroke l'Amẹ́ríkà ẹ lọ béèrè ewé táwọn ti wá mú tó ń yí wọn lórí wọ́n ń lò nílé ìwòsàn láti fi tọ́jú aláàárẹ̀ òun ni wọ́n ń lò sínú àwọn drugs tí ń jẹ́ kéèyàn sọrun àlàáfíà ló fi já sí pé tó o bá lò nílòkulò ayé rẹ̀ ó bàjẹ́ ọ̀run rẹ̀ ó bàjẹ́ ó wá mú gbó títí ó wá ń họra kiri títì ṣáyé ò tí bàjẹ́ ó ti bàjẹ́ ó mú títí tí ó dẹ̀ ń ṣubú sí kòtò kí ló kù nú ayé ẹ̀ tí ẹ ti ta ordinary èèyàn tí ẹ ti ta ká má ẹ̀ṣẹ̀ wá sọ pé àfà mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mi ò ṣe ń kọ̀rọ̀ mi ò ṣe ń gbangba èyí tí ń jẹ́ sìgá ò kàn mí lẹ́nu rí tó ń jọ́ tí mi ò mú rí mo sì dúpẹ́ Ọlọ́run sì jẹ́ ń bá wọn mú. àmọ́ ẹ rí pé àwọn onímọ̀ wọ́n á sọ yí pé everybody is a smoker is it directly or indirectly you a smoker eruku sìgá tó ń tu tó ń fa sí mu ó ti lọ sọ́hun Ọlọ́run kó ṣàforíjì fún wa kó ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká gba ìpè so orí ìpè tí a pè sí ní tí mo ṣáà ń sọ ni pé ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ a ṣọ́ra o ẹ má jẹ́ káyà máa kò wá ẹ má jẹ́ kí ronú wa àbí n tó wà lẹ́mìí wa pa aráàmù ló gbọ́dọ̀ jẹ́ náà kò gbọ́dọ̀ jẹ́ yẹn kó wá lọ wáyà kan tí ò sí ẹjọ́ aṣọ́ra o. Number to call 081 30 50 9834 081 30 50 9834 or 091 51 95 3212 091 51 95 3212 àwọn nọ́mbà tí tá lè pè sí nìyẹn kọ́lọ́n kó ṣe dáadáa fún wa kí n tún pè lẹ́ẹ̀kan sí number to call 081 30 50 9834 MTN nìyẹn Glo 091 51 95 3212 so bismillah àwa tí a bá fẹ́ pè wọlé láti dá sí prógrámù yìí ká sì má gbàgbé nínú wáàsí tá a gbọ́ yìí kí ló fà á tá a fi rí àdíìsù rẹ̀kọ́dù fún àwọn kòlàfáàwù mẹ́rẹ̀ẹ̀rin ṣé nítorí pẹ́mi wọn ògùn ni àbí nítorí wípé wọ́n tẹ̀lé ọ̀rọ̀ ànábì tó sọ wípé ẹ má kọ nǹkan kan kalẹ̀ ìyàtọ̀ sálùkùránì béèyàn bá kọ nǹkan kalẹ̀ kó sì parẹ́ tá a sì rí pé orí ẹ̀ ni wọ́n dúró lé tí wọ́n fi lọ lẹ́yìn tí wọ́n lọ tán làwọn míì náà wá dé ní wàhálà dé làgbélẹ̀rọ àdísù dé lóríṣiríṣi dé kọ́lọ̀n kó là wá. tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.